Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì yìí ní ọ̀fẹ́. Mo ní pé ọ̀fẹ́ ni, kì í ṣe fún owó pípa. Episteli ìkíni ti Johannu fún ènìyàn gbogbo, orí kìíní, èyí tí ó ti wà lé àtètèkọ́ṣe, tí àwa ti gbọ́, tí àwa ti fi ojú wa rí, tí àwa sì ti tẹjú mọ́ wò ó, tí ọwọ́ wa sì dì mú ní ti ọ̀rọ̀ ìyè. Nítorí èyí ti farahàn, àwa sì rí i, àwa sì jẹ́rìí, àwa sì sọ èyí àìnípẹ̀kun náà fún yín, tí ó ti ń bẹ pẹ̀lú Bàbá, tí ó sì farahàn fún wa. Èyí tí àwa ti rí, tí àwa sì ti gbọ́, lé àwa ń sọ fún yín, kí ẹ̀yin pẹ̀lú kí ó lè ní ìdàpọ̀ pẹ̀lú wa. Àti ní tòótọ́, ìdàpọ̀ wa ń bẹ pẹ̀lú Bàbá àti pẹ̀lú Jésù Kristi ọmọ rẹ̀. Nǹkan wọ̀nyí lé àwa kọ̀wé sí yín, kí ayọ̀ yín kí ó lè kún. Ǹjẹ́ èyí ni ọ̀rọ̀ tí àwa ti gbọ́ lọ́dọ̀ rẹ̀, tí àwa sì sọ fún yín, pé ìmọ́lẹ̀ lé Ọlọ́run, àti pé òkùnkùn kò sí lára rẹ̀ rárá. Bí àwa bá wí pé àwa ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀, tí àwa sì ń rìn lé òkùnkùn, àwa ń ṣèké, àwa kò sì ṣe òtítọ́. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, àti ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Bí àwa bá wí pé àwa kò lé ẹ̀ṣẹ̀, àwa tan ara wa jẹ, òtítọ́ kò sì sí nínú wa. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun, láti dárí ẹ̀ṣẹ̀ wa jìn wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Bí àwa bá wí pé àwa kò ṣẹ̀, àwa mú un lé èké, ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa.